àrọwà èyí á ran ìran adarí, á ràn án lọ. Kẹ́ àrọwà ni nínú àkọsílẹ̀ Tímótì kínní orí kẹrún ẹsẹ̀ ìkejìléníogún. Ibẹ̀ ni Paul apostoli ọmọ ọ̀rọ̀ ni ọmọ sọ sí Tímótì. Kéètì wí ikọ̀ ọmọ mo kánjú gbọ́ lọ́ni kọ́ni mọ̀ kánjú wàràwéré ọ́ni kọ́ ti mọ̀ dájú Tímótì ó dédé gbọ́ lè kọ́ ní ti da assistant pastor tó ní ìyàsùgbàkejì rẹ nínú ìjọ ni. Ikọ̀ ọmọ dá ọlọ́ni kọ́ni lójijì. Ọkùnrin ìwẹ̀ wọ́kọ̀ wọn ní bá ti wọṣọ funfun bíi tèmi bá wọ́n bá ti há sí ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday wá jẹ́ pé òun ni Ọlọ́run kọ mọ́ ọ. Ọlọ́run mọ̀ Jésù wọṣọ funfun níjọ́ o kẹ́ẹ̀bọ̀ á sínú ṣọ́ọ̀ṣì torí pé kò bá kàwé Job kí àwọn ọmọ Ọlọ́run bá ti kóra wọn jọ èṣù náà ayàkóyà mọ́ra hàn lébẹ̀. Mọ̀ mú ayé rẹ̀ mọ̀ mú ta tẹ́tẹ́ o kọ́ ọ ní bá ti wọṣọ funfun kọ́ ọ ní kọ́ wọṣọ funfun ni kẹ́ẹ̀kan ń ṣèṣù káàgbá pé èmi gan ní màdírẹ̀ sí ṣọ́ọ̀ṣì rẹ̀ mọ́ rìnrìn àjò ṣùgbọ́n ìjọ ni bẹ́ẹ̀ sínú ìlú bí kìí gbé mọ́ rìn yàn láti yájọ́sìn ní ṣọ́ọ̀ṣì tẹ̀rẹ̀ mo jákun wọṣọ funfun tí wàá rè fẹ́mi náà níbà wàá gbà mí lọ ìyá mi wàá gbà mí lọ ìyàn ọmọ mi wàá gbóṣẹ́ àlùfáà wàá gbà lọ mi èrí bá Paul apostoli ṣe kìlọ̀kìlọ̀ kò Tímótì yìí náà á na etí adarí o ojúṣe Ọlọ́run kàn gbọ́ mi lónìí mọ́jọ́bà rí o àlùfáà àgbà kò jẹ́ pé Ọlọ́run ti gbéga sókè kọjá òpèlè àwọn ọmọ kéékèèké ọ̀rọ̀ Ọlọ́run ní wíwá ọ̀dọ́dẹ dàgbàdàgbà nínú iṣẹ́ ìránṣẹ́ kẹ́ga ju ọ̀rọ̀ Ọlọ́run sà kẹ́ga ju ọ̀rọ̀ Ọlọ́run mọ̀ bíṣọ̀bù lọ́yà Tímótì ṣùgbọ́n ikọ̀ ọmọ mú kánjú gbọ́ lé ọ̀nì kọ́ni túmọ̀ sí pé mo dédé mí máàkì kọ́ni wí ọ̀nì àṣebá ọ̀nì bàbá ni èyí ni pé wàá kóra ró nípa ẹgbẹ́ wàá darapọ̀ mọ́ ọ̀rá rẹ̀ náà ni. Èyí ni pé wàá tẹ́ jẹ́jẹ́ nípa nǹkan àmọ́ tìlẹ́yìn. Iráyé gan-an ló gbà múrìn gba òṣòro la mọ́ kẹ́ nínú ràn wọ́n lè gbàgbọ́ lọ́ọ̀yà wò ránṣẹ́ Ọlọ́run lọ́ọ̀yà kó jákòrò gbé gbòǹgbò ògbé sẹ́run torí òṣèlú wọ́n rè sọ orí àwọn ọmọ ìjọ wọn sọ ìlú ra wọ́n yà tó ṣe yan nìkan torí pé wọ́n ríran ìran kan mọ́sẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ ìran kò rìn ní wẹ́ẹ̀mọ̀ bọ́yá ọdún ńlá ṣẹlẹ̀ àbí ogún ọdún síbi káyà lọ́lọ́run ìwé ọ̀nà ìwé àjọba wẹ́ẹ̀mọ̀ kété wọn ni gbàrà bá gò tìrí bá lójijì ni láàrin èyí ọjà kò mọ tẹ́ ìwé ọ̀nì o láṣẹ alága ọba òbílẹ̀ rẹ̀ wẹ́ẹ̀ kánjú sá wẹ́ẹ̀ kánjú dádì ikọ̀ ọmọ mú kánjú gbọ́ lọ́ní kọ́ni èyí ni pé wí àkàndé yan nìkan ṣá ọjọ́ lè yí ọgbàdúrà bẹ́ẹ̀ yé ni àìkùndé ìró èdè àìkọ́bá ń gbé òróró wá àìkọ́ni nìkúnlẹ̀ ìdàkúndà òróró kọ̀ọ̀kọ̀ àdálé lórí àti yan gẹ́gẹ́ bí ṣọ́ àgùntàn Ọlọ́run kọ́ ọkà àlọ́kù wíwẹ́ gbọdọ̀ mú kánjú gbọ́ lé ọ̀nì kọ́ni kó mọ̀ bá ṣe àjọpín ẹ̀ṣẹ̀ ràn èyí túmọ̀ sí pé ọ̀yàn yóò lẹ́ṣẹ̀ lábẹ́ aṣọ ọ̀yàn yóò lo wà ẹ̀ka lábẹ́nú wà rò pé ọ̀nì á dá lé gómìnà ọ̀nì á dá lé ààrẹ ọ̀nì á dá lé alága ìjọba òbílẹ̀ bá òní lórí bẹ́ẹ̀ mọ̀ bóyá lè yan ọdún kan á yí padà ká dìṣù ṣùgbọ́n Ọlọ́run mọ̀ òun ṣe rọ̀ wá pé wàá gbàdúrà wàá wo àyíká wàá wọ́ nìní wọ́n mẹ́mí ọ̀rà rẹ wọ́n mú ṣùdájọ́ ni
jẹ́ ẹ̀mí Ọlọ́run fúnra rẹ̀ ṣe òdájọ́ ni. Máa yè sílẹ̀ láti ṣe àyẹ̀wò, láti ṣàgbéyẹ̀wò. Ṣé orí lùgbà múrin nǹkan kan yàn bá máa yè sílẹ̀, àyè àti àkókò kan ni mú sílẹ̀ gan, yanjú ọ̀pọ̀lọpọ̀ òṣòro kò jẹ́ pé àti rárá sí kábàámọ̀ ní sùúrù. Ikọ̀ ọmọ mo kánjú gbọ́ lọ́nìkọ́ni ní yíyan àwé, ní yíyan ẹgbẹ́, ní yíyan ibi kọ̀ ẹ̀yà gbé àárín ìrà kò lò ẹ̀yà sí. Ikọ̀ ọmọ mo kánjú gbé ọ̀lẹ́ ọ̀nìkọ́ni. Mọ̀ mo kánjú gbé gbọ́ ọ̀rẹ́ lé orí àlùfáà kan pé ọ̀nìkì mọ̀ ń yàn láàyò lè yí o. Orí aṣọ àlùfáà títí láéláé. Gbàdúrà sọ́lọ́run kó gbé ayé ọ̀nì nì. Wo bóyá òun kẹ́ kọ́ ni, bóyá ó dúró lórí rẹ̀. Èyí ni gan lọ amúmọ̀ bóyá ọ̀tọ̀ ni. Wọ́n jẹ́ alájọpín nínú ẹ̀ṣẹ̀ ọ̀nìkọ́ni. Paul lè kọ́ o nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run ní Tímótì kínní orí 4 ẹsẹ̀ 22. Òjó lórúkọ mi yìí ti yí padà. Ọmọ àbálábí tán. Ọmọ kánjú gbọ́ lé ọ̀nìkọ́ni. Ó ti wù